eléyìí má wàá tún ga o a máa ń pọ̀rọ̀ yìí lówe ó mà ti ń láró nínú ìjà àwọn gbajúmọ̀ òṣèrébìnrin tíátà lẹ̀ wa ìyẹn Lizzy Anjorin àti Ìyábọ̀ Òjó ó mà tuntun ti gbọ̀nà míì yọ ó ti gba ọ̀nà àrà ọ̀tọ̀ eléyìí má sì tún ga pẹ̀lú àwọn ọ̀rọ̀ kòǹgbákùgbọ́ ọ̀rọ̀ ni Lizzy Anjorin tún sọ báyìí o. Ṣẹpẹtẹrì ó ti dùn ẹ pa wàá lọ sásábẹ́ gist olórí burúkú wàá máa fi ṣàbúrú wọn ló ti ya sí Man U ngbà tó lọ máa ṣe àwọn ìyàwó Alhaji Adéòtí méjèèjì kò sí kankan tó wá tọrọ bára kò sí kankan tó wá tọrọ bisikíìtì ọmọ kò dẹ̀ sí kankan tó pọkànnú àwọn méjèèjì àwọn ìyàwó alálùbáríkà làwọn méjèèjì àwọn obìnrin gidi tó ṣe fi tọrọ obìnrin Ṣẹpẹtẹrì tí wọn pé Sunday ó fẹ́ bà pàtí mi jẹ́ ó bọ́ lọ́n ṣe bà tiẹ̀ jẹ́ wọn náà ti fún ẹ ní court letter ẹ̀wọ̀n rèé o ẹ wo ẹ̀wọ̀n ńlá bámúbámú ẹ̀wọ̀n rèé o ẹ wo ẹ̀wọ̀n gbàǹgbà o. Ṣẹpẹtẹrì súnmọ́ mi níbí nítorí ìsúnmọ́ ni nígbà míì wà ẹ gbọ́ mi gbogbo ẹ ti di kóníkálukú kọ́lọ́múdọ́mù yẹ gbé Ṣẹpẹtẹrì ṣàrùn aṣọ green tó pọ̀ wọ́n ló ti ya má sá lọ I will lock you up I will send you to bó tiẹ̀ ṣe máa ń sọ̀rọ̀ èmi rò pé wọ́n ló ní kọ́kọ́rọ́ prison Nàìjíríà wọ́n ló ti sá lọ a máa rántí ẹ nínú àdúrà ilé ayé ẹ ṣé rí gbogbo story tó fẹ́ máa sọ fún wa nípa Alhaji Adéòtí àti Mercy Aigbe yẹn ilé wọn ti tòrò jọ lọ́wọ́ bí jókòó sí àkó story yẹn jẹ ìyẹn kọ́ ló mú dọ́là wọn 1400 gist àwáyé má ṣe rere lọ́wọ́ bí jókòó sí story yẹn ò kan Yorùbá mọ́ àwa Yorùbá ò dẹ̀ ṣe gossip mọ́ ìwòyí next year gbogbo àwọn Yorùbá tó wà ní diaspora everybody gan fẹ́ wálé wọ́n fẹ́ wá reclaim àwọn ogún wọn àwọn heritage wọn you don't get it àwa gan fẹ́ afẹ́ ra Banana Island àráyé ẹjọ́ òṣì mọ́ lágbájá ló ta panla rí and so what èèyàn kan dóyàn kan èèyàn kan fẹ́ yàn kan gbogbo story yẹn kò mówó sórí tébù wa fún wa story mi Ṣẹpẹtẹrì gist lover fún wa story mi ìyẹn ò kàn wá mọ́ Alhaji Adéòtí ó rí pé ó ní kọ́mẹ́ǹtì mọ́ ó ti ṣubú lulẹ̀ olórí burúkú àwáyé má ṣe rere ó dùn ẹ́ torí mo lọ sí party Mercy ó jó ẹ ó fẹ́ kú ó wá fẹ́ bọjọ́ ayọ̀ ẹ̀ jẹ́ ọjọ́ ayọ̀ ẹ ló máa bàjẹ́ tí ẹ gbọ́ náà Ṣẹpẹtẹrì tí ẹ dún ó ṣe jẹ́ pé wọ́n ní 20 days tó kálẹ̀ fúnra ẹ̀ láì ṣe mi wọ́n lọ́jọ́ yẹn gangan nìwọ náà tún gba aṣù yìí the suwa get sui the su of the suesue wo ó ní ṣerú ẹ̀ mọ́ mi sọ fún ẹ pé màá fẹ́ gùn hàn ẹ́ ìhàn yín náà Lagos jẹ́jẹ́ lọ́mọ Èkó ń lọ at the same time lọ́jọ́ Monday Èkó ní gbàgbàkúgbà mi sọ fún ẹ pé Èkó náà ń pe bí mi sọ fún ẹ orísìn oríṣẹ́ tó máa sọ pé Àdàbí Promax tó bá ní bàbá lábúlé orí pé mi ìbẹ́ pariwo mi ò bẹ́ jà àwa ń ṣe cruise sí tiwa lọ àwọn ò pawó ẹjọ́ àpawó ọlọ́pàá àwọn ò fọ́nbùrì àwọn ò mọ̀yàn àwọn ò mẹ́nibọ́dì kọ́ ló ń ṣàánú wa àmọ́ Ṣẹpẹtẹrì kó lè bá mọ̀ awọkáwọ onídẹ ọ̀fẹ́lẹ́ bí etí bíléèdì kó lè bá mọ̀ pé Ọlọ́run wà síbẹ̀ sí tó dẹ̀ gbé agbára lé àwọn kan lọ́wọ́ ó rí pé ó wà accurate ni lọ sórí Facebook ṣé bó kúkú wà lórí Facebook ló ti ń ṣàbúrú ó rí pé ohun tán bá gbé tán bá fi parọ́ mọ́ mi ó rí pé nǹkan tó máa ṣẹlẹ̀ sí wọn ni kò yẹ kó ti sá orí ìyẹ́ ò pé inú kòtò ìyẹ́ ẹ̀ tó ya wèrè kú tán fi ṣẹ̀kẹ̀ṣẹ̀kẹ̀ dé lẹ́sẹ̀ mọ́lẹ̀ olórí burúkú ní 2023 tá ń lọ 2024 àgbésùn jẹgẹjẹgẹ kẹ̀kẹ́ bàjẹ́ kò ṣeé tú tí o tó gbé sórí bíi gálà ṣé ó ti gbé ẹ lọ Mẹ́kà bálàjí Adéòtí ṣe gbé Mercy lọ Mẹ́kà ibo ló ti gbé ẹ lọ ṣé ó ti confam ẹ wọn ò tí upgrade ẹ pathetic àgbésùn ni ẹ àgbépamọ́ àgbésùn ni ẹ Ṣẹpẹtẹrì àgbépamọ́ àgbésùn tó yẹ
Mercy ti upgrade kúrò lágbèsùn ó ti di ìyàwó ilé a responsible ìyàwó ilé tó gbà fún ọkọ ẹ̀ yanyan tó gbà fún ọkọ ẹ̀ yanyan àwọn agbọ́kọ sókè nìyẹn wọn kì í ṣe agbọ́kọ pa kò dẹ̀ wá tọrọ owó bisikíìtì mo dúpẹ́ pé senior mommy lọ́dọ̀ Alhaji Adeoti obìnrin tó rán níṣẹ́ ogun ni obìnrin tó tán àtótilé tán wọn ń ṣàwọn olówó bisikíìtì ẹ bá lọ wo woman ẹ tó bá ṣe bẹ́ẹ̀ di ẹ lọ wo àwọn iṣẹ́ ọrùn ẹ lọ wo aṣọ tó wà Alhaji Adeoti iye ṣe rí let me tell you something Mercy ò dẹ̀ kì í ṣe ṣónú ó wá ń dùn ọ̀gá mi ṣónú kò dùn ó korò kú kò dùn rárá ó korò Mercy dùn délẹ̀délẹ̀ tán fi wá upgrade ẹ̀ ó fẹ́ bà nǹkan ayọ̀ Mercy jẹ́ òun ní nǹkan ayọ̀ ṣe ní tọ́sí ẹ tó máa fi ṣánkú àwọ̀káwọ̀ you understand ó wá lọ sá pamọ́ sábẹ́ gista wáyé má ṣe rere ó wá lọ ń búlì ọmọ ọlọ́mọ tó ṣẹ̀ ṣe nǹkan oríire tí gbogbo àgbáyé tó ń bá yọ̀ mọ̀ye àwọn tó ṣe fíìmù ni mọ̀ye àwọn Ìgbò tó ṣe fíìmù ni mọ̀ye Haúsá tó ṣe fíìmù mọ̀ye àwọn Yorùbá tó ṣe fíìmù ni Mercy dẹ̀ rí èrò Ọlọ́run fi àánú wá àánú rí you don't understand n tó bá múru wa ìta lọ bì kan láìsí makeup láìsí nǹkan kan tá a lọ ó yẹ kẹ́ mọ̀ wípé òde yẹn òde success ni àwọn bá wọn lò òde failure ìwọ náà wò gbé sí ayé ẹ wọ́n pè é lábì fún ràdàràdà èyí tó yẹ kó fi páàkì fún ẹ kú òǹlẹ̀ ó tún tẹ sórí igbá wọ́n pè é lólè ìwọ kan náà ló mọ̀jà tó kọ́ ọmọ ẹran bíi 50 sẹ́yìn normal pọ̀mọ́dé sweet àmọ́ pọ̀mọ́ tiẹ̀ ó bí tàkù ìwọ títí ẹ ti ta ó níṣẹ́ ó ní bísínẹ́sì ó rówó ya fíìmù ó rówó ṣòwò ìkòkò ọbẹ̀ òkú ọmọ ọlọ́mọ tó ṣe kù ó fi ń gba bára ìyẹn ti dí mọ́ ẹ lẹ́nu because tó bá ṣiṣẹ́ owó kò ń ṣe story Mercy ló yẹ kó sọ fún wa lénìí kí ló kàn wá ṣé Mercy ló sọ dọ́là di 1,400 àbí Mercy ló fowó kún gé gàrí kí ló kàn mí pẹ̀lú Alhaji Adeoti story yẹn làwa wá kà láyé olórí burúkú ṣànpọ̀ kéku yín story tẹ́ gbé fún Yorùbá tán kà títí gbogbo àwọn ọmọ Ìgbò ló ń ṣayé wọn rí pé tí ṣẹpẹtẹrì àwáyé má ṣe rere tó bá fẹ́ gbé story àwọn ọmọ Ìgbò rí pé àwọn ọmọ Ìgbò yẹn máa ń kí fún ẹni lẹ́sẹ̀kẹsẹ̀ pé má gbé story àwọn o rọra fà àwọn artist àwọn lẹ̀ wọ́n ti mọ̀ pé lórí burúkú ni àwa dẹ̀ ti jí àwa gan ka story anybody mọ́ January to December la wà yìí dẹ̀ ka story mọ́ gbọ́ story mọ́ ẹ lọ wá ṣẹṣe ṣẹpẹtẹrì ó jó ẹ mi gbọ́dọ̀ purọ́ fún ẹ Mercy try o Mercy try o try sórí ngbà tá a dé hall yẹn bí hall 10 ló kún mi ìrírú ẹ̀ rí yìí tá fi wà lórí dúró tí yàrí hall wọ̀ á tó 2 hours tó fi wá hall fún wa wọ́n cancel gbogbo fíìmù lálẹ́ ìjẹta yẹn ni fún fíìmù Mercy nìkan àtàdéòtì àwọn pípù yẹn ní àlùbáríkà o àlùbáríkà wà lára Alhaji Adeoti àti Mercy Aigbe àlùbáríkà yẹn pọ̀ ó pọ̀ ṣọwárí wọ́n wá mú ẹtí ọlọ́rìn dòdò pẹ̀lú popcorn yẹn bóyá oyin náà fi sí o gbogbo ẹ̀ ṣáà ń dùn yẹn ó ṣáà ń dùn yẹn ló ń dùn yẹn ìwọ tó bá fẹ́ wá káyé ẹ dùn ò ní bá yé aláyé. ẹ̀yin èèyàn kí lẹ rí sóhun tí gbajúmọ̀ òṣèrébìnrin Tíátà wa Lizzy Anjorin sọ nínú fọ́nrán ẹ jẹ́ ká mọ̀ ní abala àríwísí comment section ẹ jọ̀wọ́ ẹ like subscribe àti share fídíò wa ẹ ṣé gan-an ni fún àtìlẹ́yìn yín a dúpẹ́ àmọ́ lóore.